ṣe lẹ́tà míì tí ẹ ó mú lọ fún wọn, ẹ lọ wá ìkórìdẹ ẹyẹ odídẹrẹ́, òun ni kẹ́ ẹ fi ṣe signature, òun ni kẹ́ ẹ fi sign sí ìdí lẹ́tà tẹ́ máa lọ fún wọn. Torí pé ẹyẹ yìí, ìjìnlẹ̀ Ọlọ́run ni mò ń bá yín sọ, torí pé ẹyẹ yìí abẹ̀mí ọjọ́ 5 la dá. Àwọn èèyàn ń sọ pé ìlú le pé àwọn ìjọba tó wà lóde yìí wọ́n ti gbá ọwọ́ ọ̀tún wa mú. Nígbà ayé ìṣèjọba Buhari, àwọn ìjọba àgbà náà wọ́n gbá ọwọ́ ọ̀tún àwọn ènìyàn mú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn sì ń gbìyànjú, wọ́n ń tiraka, wọ́n ń rọ́wọ́ òsì, wọ́n sì fi ń gbìyànjú, wọ́n fi ń rí ìkan pọ́nlá. Ṣùgbọ́n àwọn ìjọba tó wà láyé òde òní lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ìṣèjọba tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí, bíi pé wọ́n gbá kórópọ̀n àwọn ọmọ Nàìjíríà mú tí wọ́n fún gbogbo ọmọ Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà, about 60 million Nigerian people ló jẹ́ pé wọ́n ń pọ̀ kàkà kú tí wọ́n wà nínú ìṣẹ́ àti òṣì. Lẹ́yìn